ṣe o, kó má ṣe, kó má ṣe o, kó má ṣe, ìran ibi kó má ṣe lórí mi, kó má ṣe. Kó má ṣe oyè náà. Ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi kó má dojúrú. Kó má dojúrú. Ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi kó má dojúrú. Tora mọ kìnìún a máa ṣaláìní. Mo ní ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n ẹni tó lọ́lọ́run kì ó jogún òfo. Ọlọ́run nìkan mo fi ṣe gbọ́kànlé. Aláìbí ò gbọ́dọ̀ ṣẹ. Ìmọ̀ èṣù gbọ́dọ̀ ṣẹ o. Torí mo rẹ̀ ní ìgbójúlé. Jésù, ẹjọ́, help ẹjọ́, Jésù.
ẹjọ́ sá ẹ má pa mí ẹjọ́ sá kí ni mo ṣe fún ẹsẹ̀ ẹjọ́ sá ẹjọ́ sá. Gbogbo aláìbí oníṣẹ́ lórí mi lórúkọ Jésù. I rebuke it. I reject it in the mighty name of Jesus. I reject it in the mighty name of Jesus. No evil shall befall me in the mighty name of Jesus. Gbogbo aláìbí oníṣẹ́ lórí mi lórúkọ Jésù. Aláìbí oníṣẹ́ lórí mi lórúkọ Jésù. I reject it. I rebuke it in the mighty name of Jesus. I rebuke it in the mighty name of Jesus. I rebuke it in the mighty name of Jesus. Ẹni yẹn lé mi. Ó nà bọ́ sí mi. Ó yìnbọn fún mi. Ìbọn yẹn dẹ̀ ràn mí. Olúwa o! Orúkọ Jésù o, Ọlọ́run ayọ̀ Babalọ́lá. Wọ́n á ní rógbé ní tó máa yìnbọn. Wọ́n ò ní yẹn níbọn ò ní pàdé èèyàn burúkú tó bá tán. Mummy, take it easy. Mo ti gbàdúrà. I've prayed over it. Nothing tó máa ṣẹlẹ̀ sí mi. Lẹ́ẹ̀kan yẹn, tẹ́ni ẹ wá kọlẹ̀kùn pé ẹ̀ ń gbáriwo. Àdúrà ni mò ń gbà. Ó ti sẹ́kọ̀ọ́ lójú àlàyé àlàbọ̀ báyìí. Ṣé ohun ẹni yẹn bí ṣó ti ẹ̀rọ bóyá èèyàn mímọ̀ ni àbí kí lẹ́jọ́ pàpọ̀ náà débi wípé ó máa yìnbọn fún ẹ lójú àlà? Mi mẹ́ni yẹn rí. Mo kò rí pé mọ́tò mi lọ. Ó ń tẹ̀lé mi. Ó dẹ̀ lé mi wọnú gbó. Ó dẹ̀ yìnbọn fún mi. Ó ní rògbẹ́ni tó máa yìnbọn mo pọ́n dá padà back to sender lélẹ́yìí. Sórí àdúrà tó gbà yẹn títí ẹ ló gbà ó. Àmọ́ àwọn tí Ọlọ́run lò lójú méjèèjì tó mọ bí wọ́n ṣe ń fi àdúrà jagun wọ́n á bá wa gba àdúrà yẹn ní kíkọ́ tó náà máa fi ṣẹ́ gbogbo ogun ìbọn yìí. Mummy kò ní ká lọ síbi kankan, mo ti gbàdúrà. Wọ́n ní ká lọ síbò títí ẹ ló gbà yẹn sẹ́ẹ̀ tá a tún máa gbà kó ń sìn báyìí. Ó ní kúlẹ̀. Orúkọ Jésù. Orúkọ Jésù. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ayọ̀ Babalọ́lá o. Ìran ibi kó má ṣẹ lórí mi kó má ṣẹ. Congratulations ma. Ẹ ṣé gan ni. Ọlọ́run àmójúọ̀rọ̀. àṣeyege àti àṣeyẹlẹ máa ṣe lágbára Ọlọ́run. Jésù. Congratulations. Ẹ ṣé gan ni o. Tí inú adé o. Àwa fàyín ṣàjọyọ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé. Yes ma. Pastor. Ẹ ra sà. Yes sir. Mo ti fẹ́ máa lọ ní sà. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín Jésù. Á dẹ̀ máa bá yín. Àmín Jésù. Ẹ ṣé sà. Ó dàbọ̀ máa o. Ó dàbọ̀. Ẹ ṣé gan. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé Pastor. Mọ́mí, ṣé mo pé Júmi yóò fi mí sára àwọn bridal train ẹ̀? Kí ló kẹ́ lára ń bẹ̀? Kí ló ń bí ẹnu ń bẹ̀? Ṣé o já ni? Lẹ́nu ẹ̀. O já. Wọ́n tó yẹ pé náà wọ̀ mí. Sista Rebecca, inú ìdíwọ́ lẹ ń pè yẹn nu ilé Ọlọ́run. Náà kò dáa. Ẹ wò ó, gbogbo yín pátápátá. Tẹ́ bá tó 100 tẹ́ jù bẹ́ẹ̀ lọ lẹ́ máa wà nínú bridal train ni ọmọ yìí. Ẹ ṣé gan, ẹ jọ̀ọ́ mo fẹ́ rí mọ́mí àti Jùmọ̀kẹ́, ẹ má bínú ẹ jọ̀ọ́. Júmi, tó bá ti kọ́ àwọn aríran sọ̀rọ̀. Sista Jùmọ̀kẹ́, mọ́mí. Yeah, Pastor. Àtìgbà tẹ́ ti pè mí lórí àlá tẹ́ ní Jùmọ̀kẹ́ lá. Àtìgbà yẹn lèmi náà ti ń gba àdúrà. Ṣùgbọ́n Ọlọ́run bá mi sọ̀rọ̀. Ká tó lọ síbẹ̀ yẹn, Jùmọ̀kẹ́, ǹjẹ́ nìkan kan wà tí wà tí ẹ̀jọ́ ní nǹkan bí ìjà tẹ́ni yẹn ní ẹ sínú tí ìwọ náà dẹ̀ sọ pé ò ní dáríjì? Mo bẹ́ Focus Pastor sọ̀rọ̀ mo pé. ìwọ náà ń bá wí, ìwọ náà ń bá sọ̀rọ̀. Táwọn olóhùn nǹkan tó ń bí ẹ̀. Pastor, èmi
Báyọ̀jà níwọ̀n sà kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ sà. Kò sí nǹkan tó jọ mọ́ bí ìjà, Ọlọ́run á wà pẹ̀lú wa. Mọ́mì, èmi àti àmàjọ ríra tí Jùmọ̀kẹ́ tó máa yànda fún wa ẹ̀jẹ̀ àgbàgbà orúkọ Jésù. Àmín Jésù. Agbẹ́yìntà Ọlọ́run wa ẹgbà ọ̀pẹ. Àmín Jésù. Àánú yín má gbé fún wa sílẹ̀. Àmín Jésù. Jésù Olúwa wa. Ẹ sà, nǹkan tẹ́ ẹ̀ sọ yé mi. Ohun tí ẹ̀mí Ọlọ́run sọ ò ní pé ọmọ yín Jùmọ̀kẹ́ ó ní láti yẹra fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó kéré jù oṣù 2 bẹ̀rẹ̀ láti ìsìn. Yín ò lè ṣe ṣe àti mú déètì àti sọ fún gbogbo àwọn ará àdúgbò káàkiri ẹ wá ní ká mú celebrant ká ti mọ́lé fún 2 months. That means pé ẹ sọ wá pé ká cancel wedding ká má ṣe mọ́ nìyẹn. Pastor kò possible. Gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù nínú ọ̀rọ̀ wedding yìí ẹ bá mi fàdúrà jagun ká fàdúrà ṣẹ́gun òun ni o pastor. Rárá mi ní ṣe. Ohun tí ẹ̀mí Ọlọ́run sọ òun ni mo sọ yẹn, àmọ́ lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀. Àmín Jésù. Mọ́mì, kí ni pastor bá yín sọ? Pastor ní pé àwọn ọmọjọ́ àdúrà ló bá fún wa kó máa bá wa ṣọ́nà gbogbo nǹkan tá a fẹ́ ṣe pátápátá tó máa yọrí sí dáadáa. Mọ́mì, gbogbo nǹkan tí pastor bá yín sọ ni mo gbọ́ pátápátá. Báwo ni pastor ṣe máa sọ pé kí n yẹra fún everybody for 2 months? Ìgbà tí wedding mi kò fi wait. Mo ní ìwé ìsìn pastor ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Báwo ló ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ìyá Jùmọ̀kẹ́, ọdún gbọ́ gbogbo nǹkan tó ń pẹ̀lú pastor sọ àbí? Mo dẹ̀ gbọ́ èsì tẹ́lẹ̀ náà fi fún wọn. Mo gbọ́ ńgbà tẹ́ sọ fún ẹ pé kò lè possible. But why is pastor ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn? Why tó ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn in the first instance? Mọ́mì. Èsì tí mo fún wọn nìyẹn, wọ́n pé gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà lọ́nà gbogbo nǹkan tó rí pé kán bá a ṣọ́nà kán bá a fi àdúrà jagun kọjọ́ náà kó lè bọ́ sí tó yẹ pé gbogbo nǹkan tá a fẹ́ ṣe kí a má ní problem kankan gbogbo ogun àṣìta ìbọn kí Ọlọ́run kó bá a rẹ kúrò lórí ẹ̀ wo wedding ti di ṣíṣe o. Mọ́mì, nǹkan tí mo sọ lélẹ́yìí mo ní pé mo ti gbàdúrà òun lè mú wá síbi tó ní kí n yẹra fún everybody for 2 months tí ó ní mi kú fún mi tí mi. Kó má ṣe lórí mi kó má ṣe. Ó jẹ́ kẹ́ mọ̀ pé tẹ́gbọ́n mi bá ti jáde mi ò lè lọ anywhere àfi tó bá jáde. Yé mama fàárẹ̀ balẹ̀. Yes sir. Fún ṣọ́ńkọ́. Ṣẹ́gbọ́n mi sir. Ẹ̀gbọ́n ẹni. Very good. Fún ṣọ́dà. Mo ní fún ṣọ́dà. Wọ́n wà lókè sir. Yeah, where is he? Nìṣó bí tó wà. Yes sir. Move. Bọ́dá mi. Sorry sir. Bọ́dá mi. Who is there? Ta ló wà bẹ́ẹ̀? What's going on? Kí ló ṣẹlẹ̀? What's the meaning of all this? Kí ni túmọ̀ gbogbo eléyìí náà? You better keep quiet. Kí ló ṣe? So anything. Ó lè wà dangerous for you. Dangerous fún mi bí tí bá wo yọ ẹ bá jẹ into my room ẹ sọ fún mi pé tí bá sọ̀rọ̀ ó lè. Mr. Man, respect yourself. Ṣé mi lè sọ̀rọ̀ nínú ilé mi mọ́ ni? Respect yourself. Kí ni túmọ̀ gbogbo eléyìí náà? Ẹ wọnú ilé mi wá ẹni kọ́ máa kọ́ fún mi. Officer ẹ ní sùúrù náà. Ẹ ní sùúrù. Kí ni túmọ̀ gbogbo eléyìí báyìí? Ẹ jẹ́ farabalẹ̀ náà. Move my friend. Behave yourself there and move. Hold it there. Hold it. You walk. Go back. Lie down there. Okay sir. Ilẹ̀. Okay sir. Tàdé máa fi kúrò níbí báyìí. I don't want you to move an inch. Ṣùgbọ́n mi. Keep quiet. Hey, Mr. Man. Who are you? Èmi ni pastor wọn kí ló dé kí ló ṣẹlẹ̀? Pastor àbí whatever they call you. Tẹ́ bá lọ́rọ̀ kankan tẹ́ fẹ́ bá sọ, ẹ máa bọ̀ station. Ó ṣe pààyàn tó ń sìn. Jésù. Pastor mi pààyàn. Mi pààyàn pastor. Move it. Pastor mi pààyàn. Stand up. Go over to the guest. Ọ̀gá. Pastor ló máa yẹ kí ọ̀rá kò bá rẹ̀ léyìí. Ibi fi mọ kankan. Bàbá máa fóun tí ń dùn mí nínú pa mí lẹ́kún. Mo bẹ̀ ọ́. Bí mo ṣe láàlá yẹn nìyẹn. Lóòótọ́ bí mo ṣe jí, mo gba àdúrà. Ṣùgbọ́n ẹ̀yin náà tún nílò láti gba àdúrà
lóòótọ́ Yorùbá máa ń sọ wípé àlá gọ̀ ṣùgbọ́n kò sí bí àlá ṣe lè gọgọgọ tó Kristẹni tòótọ́ tó bá jí lójú oorun tó láàlá ó gbọ́dọ̀ gba àdúrà. Ẹ wò kí èèyàn jí kó lálàá kó bá rẹ̀ nínú ibú owó kó rí pé òun ríra òun nínú ibú owó tó gbọ́dọ̀ gba àdúrà ká má ẹ̀ṣẹ̀ wá sọ wípé èèyàn ríra ẹ̀ wípé ibi ṣẹlẹ̀ sí òun ló fà á tí mo fi wá sọ́dọ̀ yín wípé bí mo ṣe gba àdúrà yẹn ẹ̀yin náà gbọ́dọ̀ fi ẹnu yín bá Ọlọ́run sọ̀rọ̀ kẹ́ ẹ gbàdúrà kẹ́ fi ré ibi dànù kó má ṣe ṣẹ lórí yín lórí ìyàwó yín lórí gbogbo ẹbí yín pátápátá. àní rí bí o àbí wo ni kéèyàn fẹ́ ṣe ìgbéyàwó ló kù ọ̀sẹ̀ méjì kó dẹ̀ máa rí wípé ó pààyàn. mo wá ti ń rí bí ẹni wípé ó fẹ́ dàbí àkóbá àdẹnirógún àkóbá lórúkọ Jésù òun ló jẹ́ ń tètè wá bá yín o. Mr. Fúnṣọ́. Pastor ẹ ṣé gan ni ẹ ṣé fún gbogbo àlàyé tí ẹ wá ṣe fún wa lọ́tùn lósì lórúkọ Jésù Kristi ibi ò ní ṣẹlẹ̀ sábúrò mi kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí mi kò dẹ̀ ní ṣẹlẹ̀ sẹ́ni kankan nínú gbogbo wa àmọ́ lẹ́yìn àdúrà yìí ṣé nǹkan míì wà tá a tún fẹ́ ṣe. Pastor ẹ ṣé gan ni mo dúpẹ́ fún akitiyan yín lórí ẹbí mi mo dẹ̀ mọ̀ wípé ẹ mọ̀ mi dáadáa ẹ dẹ̀ mọ̀ ẹbí mi pàápàá jùlọ ẹ̀gbọ́n mi tó wà lórí ìjókòó yìí ṣe rí bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí n bá wá sí church ó ní nǹkan tèmi fúnra mi máa ń bá wá church tí bá ti wá kò dẹ̀ ń ju Ọlọ́run tí mò ń sìn lọ mi ò ń fókọ̀sì lórí nǹkan mi ń jẹ́ kí nǹkan mi distract mi àmọ́ ṣe wá rí tó bá ti wá ń di wípé àwọn nǹkan kan ti fẹ́ máa wọ̀ ọ́ bí à ń ríran èèyàn ń lọ sí trance ó ń rí àwọn nǹkan kan ó wá ń sọ kò kí ń bà mí lára mu for example irú nǹkan tẹ́ bá wá bíbá yìí lẹ́nu kò bá mi lára mu bẹ́ẹ̀ ni torí mi ò believe nínú nǹkan báyìí bẹ́ẹ̀ ni because as a pastor tẹ́ jẹ́ the moment tẹ́ ti rí nǹkan tẹ́ rí yẹn iṣẹ́ yín ni wípé kẹ́ fi àdúrà kẹ́ fi dá padà. mo gba àdúrà yẹn dáadáa. ẹ̀yin gbà tẹ́ wá gbàdúrà yẹn kí lẹ wá ń wá ìgbọ́n mi kiri fún tẹ́ fi wá bí báyìí. Mr. Fúnṣọ́ lẹ́yìn tí mo gba àdúrà yẹn. ẹgbẹ́ pásítọ̀ jẹ́ kó ṣàlàyé ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù pásítọ̀ kí gangan òun ni èrè yín pẹ̀lú nǹkan tẹ́ gbé wá bí báyìí lẹ́nu because báyìí ṣe wà yìí pẹ̀lú nǹkan tẹ́ sọ fún mi ẹ ti ká ọkàn mi sókè ẹ̀yìn mi ò balẹ̀ mọ́ báyìí because kí lẹ fẹ́ kí n máa rò lẹ́yìn ìgbà tẹ́tẹ́ fún mi ní ìròyìn báyìí mi ò lè concentrate mọ́ báyìí nǹkan tí màá máa gbé sọ́kàn rèé mi kò ní jẹ́ kọ́kàn mi balẹ̀ màá fẹ́ gbẹ́sẹ̀ màá fẹ́ move màá máa wò pé òkè òṣè kò ṣe pé mo fẹ́ ṣe nǹkan tó máa pààyàn kan àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn come on kó yẹ kẹ́ gbé gbogbo nǹkan báyìí wá síbi báyìí because bẹ́ẹ̀ mi ṣe wà yìí o èmi ní ìgbàgbọ́ wípé nǹkan burúkú àlá burúkú ìran burúkú kò lè ṣẹ mọ́ mi lára and that is my belief. Yes, and that is it. Bó ṣe máa rí náà nìyẹn Mr. Fúnṣọ́ bí mo ṣe rí ìran yẹn mo gba àdúrà ẹ̀mí Ọlọ́run ló wá kọ sí mi wípé mo gbọ́dọ̀ wá sọ fún yín kẹ́yìn gangan náà tó fi ẹnu yín kẹ́ ẹ fi bá òun Ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run ò bá sọ mi ò ní ṣòfò wá rárá o Ọlọ́run ló sọ. ẹ wò pásítọ̀ ṣe rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ò ní ṣe pẹ̀lú wedding tá a fẹ́ ṣe ní church yìí ìyẹn ò ní wípé mi ò ní ṣe wedding church yìí kò di lọ́wọ́ rárá ok kò di lọ́wọ́. ẹ ṣé gan thank you so much èṣù ò ní ráyè nínú ilé yín èṣù dẹ̀ ní jogún yín lórúkọ Jésù ẹ ṣé gan ni mo really appreciate yín ẹ jẹ́ ká gbàdúrà. lè lè gbàdúrà pastor. kí ló dé kò sí nǹkan tá a fẹ́ gbàdúrà ṣe kò sí because kẹ́ ẹ má wàá lọ díjú nísìn kẹ́ ẹ wá lọ máa rí wípé ọ̀tá mi kú sí kànga bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ mi lẹ sọ wípé mo pààyàn nínú ìran tẹ́ rí kó má wàá dàbẹ́ ni wípé má wá díjú ẹ wá lọ máa rí wípé mi ni wọ́n wá pa pásọ ẹ já lọ ẹ má bọ̀ ẹ gbọ́ ẹ já lọ ẹ má bọ̀ pásítọ̀ ẹ ṣé o. Babe ó ṣe bíbi pé kí n gbá pásítọ̀ yẹn ní ojú. calm down ní sùúrù náà. ṣòmò torí pé mo mọ̀ pé o máa bẹ̀rù
torí èmi ìṣe sọ eléyìí fún ẹ má bínú sí mi má bínú pé mi sọ eléyìí fún ẹ láti bẹ̀rẹ̀ mo mọ̀ pé má bẹ̀rù ó ní believe pé mo lálàá pé yàn lé mi ní ojú oorun ó fi ìbọn lé mi ní ojú oorun ó dẹ̀ yìnbọn ẹ̀ fún mi ìbọn ẹ̀ dẹ̀ ràn mí lójú oorun babe ní sùúrù torí mo mọ̀ pé o máa ń ní sùúrù ìdí tí mi ṣe sọ fún ẹ náà nìyẹn ó ní believe pé mo wá sọ fún mọ́mì wá mú mi lọ sọ́dọ̀ pásítọ̀ yìí náà pásítọ̀ sọ fún mi pé kí n yẹra fún everybody fún 2 months oṣù méjì ṣebí wedding láti wọn lẹ́yìn. tí nǹkan tó ń sọ tó bá yé mi dáadáa the same pastor Akínọlá told you wípé kó yẹra fún everybody fún 2 months. Of course. Okay. Now I understand. It's yé mi dáadáa. So definitely there is something lọ́kàn mind yìí sí relationship èmi àti ẹ. Exactly, baby. Exactly, there is more to it. Torí pé tí kò bá sí more to it, ó sọ fún mi pé kí n yẹra fún everybody for 2 months. Mi ò dá lóhùn. Ló ṣe wá bá ìwọ ọkọ mi. Ó lóhùn ríran sí wọ. Pé ìwọ pààyàn àbí so that ìwọ ọkọ ẹ máa dàrú wá ní wàhálà. Ó ní ráyè mi ìyàwó ẹ wá fi mí lẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, ó ṣe bíbí pé kí n gbá etí ẹ̀. Mo dẹ̀ máa gbá etí ẹ̀. Ní sùúrù. Gbogbo nǹkan tó ń sọ yìí ṣe bẹ́ẹ̀ mi ni báyìí wá bá. Èmi dẹ̀ ti mọ response tí mo fún as a matter of fact ẹsẹ̀kẹsẹ̀ tó ti sọ ni mo ti dá padà fún pé ìrankíran o àlákàlà o whatever o tí ò dá kò lè ṣe mọ́ mi lára kò dẹ̀ lè ṣe mọ́ ẹbí tèmi lára. I told him straight up so mi fẹ́ kó máa stress ara ẹ lórí gbogbo nǹkan báyìí now please calm down okay ìrankíran ò lè ṣe mọ́ ìyá tí lára tó ti yẹ má stress ara ẹ fara ẹ balẹ̀ okay mi like gbogbo bó ṣe ń work ara ẹ up now. Okay èmi ti gbà wọ̀ ó ti yẹ mo ti gbọ́ ẹ ṣùgbọ́n aláti ṣe mi a máa ti ṣe ṣùgbọ́n. kó má ṣe kó má ṣe ìran ibi kó má ṣe. Irú òbí bá yín, ayé òbí bá yín, èmi lọ sọ bẹ́ẹ̀ fi, èmi tẹ́lẹ̀ sọ, kí ló bá mi sọ, kí ni right, audacity àti guts tẹ́ni láti interfere in relationship mi, àbí tẹ́yìn wá lọ sọ ìgbẹ̀yìn lálàá pé ọkọ mi pààyàn, ẹ̀rọ pásítọ̀ yìí, Ọlọ́run lálàá pé ọkọ mi pààyàn, lẹ́yìn tó sọ wípé kèmí yẹra fún everybody for 2 months, ìgbà tó yẹ kí mi wà lójú ọ̀nà, àbẹ́ẹ̀rí tẹ́ bá ní interest nínú mi, ẹ sọ fún mi pé ní interest nínú mi náà. Àbí ẹlẹ́níyàwó ní Spain ẹ̀wà ń bí ẹ fi ìyàwó yín sí Spain tó bá jẹ́ pé ẹ ní interest nínú mi láti fẹ́ mi sí Nàìjíríà ẹ dẹ̀ sọ fẹ́ mi àbẹ̀wò ní àwọn àlákàlà àwọn ìrankíro tẹ̀ ń rí tẹ̀ ẹ wá sọ pọ́kọ mi pààyàn. ẹgbẹ́ mi sọ ẹ bó ṣe rí àgùnmánìyẹ ẹ dé bíbá yẹ ẹ kọrin ẹ wọ ẹ jẹ́ kí n sọ fún yín stay away from my marriage stay away from my relationship I am telling you ẹ̀rí kan tí màá ṣe fún yín ẹ̀rí kan kí ló ṣe yín agùnmánìyè kí ló ṣe yín tẹ lẹ́nu lẹ́tí bíbá ẹ́ pásítọ̀ ṣe gbé kan tí mo sọ fún yín ẹ̀rí kan tí màá ṣe fún yín kúrò lọ́jọ́ náà fún mi kí ló bá mi sọ ẹ débẹ̀ ẹ sọ̀rọ̀ wèrè. ẹ jọ ẹ rí aláàjì. aláàjì pé o ti ń ṣàlàjì ara ṣọ́ọ̀ṣì náà. mi rò pé mo mójú rè. ẹ parọ́ ẹ mú ojú ṣùgbọ́n mi mọ̀ yín dáadáa kódà mo ti bá pásítọ̀ náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí my sister mo love you mo nífẹ̀ẹ́ yín dọ́kàndọ́kàn kódà ká ní nǹkan kan wà tẹ́ ẹ lè fẹ́ kí n fi prove ìfẹ́ yẹn tẹ́kàn sọ pé kí n ṣe nǹkan báyìí má ṣe kódà tí mi ò bá nífẹ̀ẹ́ yín ṣe rò pé màá gba ti ọ̀dọ̀ pásítọ̀ ni mo ti sọ fún pásítọ̀ kan bá mi bá yín sọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ yín mo fẹ́ fẹ́ yín mo fẹ́ fi yín ṣaya ni mo fẹ́ jáde orí rẹ̀. pé ẹ sọ fún pásítọ̀
ṣé màmá pàrọ̀ iwájú ilé Ọlọ́run la wà yìí. Pásítọ̀ dẹ̀ mọ̀ nípa gbogbo nǹkan tẹ́ wá bá mi sọ yìí. Ó sọ fún wọn. Really? Ó ti dá. Really? Ṣé ní pọ́lọ́rí burúkú ni? Sọ gbogbo kíláyìn lélẹ́yìí. Sọ gbogbo àlákàlà àti ìrọ́kírọ́ tí ẹ rí. Sọ nítorí ẹni yìí ni tẹ̀lé mọ́kọ tí mò ń fẹ́. Ṣé ní pé èèyàn burúkú ni yín? Ẹ̀yin pásítọ̀ wèrè yìí, ẹ̀yin pásítọ̀ burúkú yìí. Tẹ máa lálàá kiri àti iná tí ò ṣe. Ṣé ti ní mo rẹ̀ tí mo kọ́ tí máa ṣe fún yín? Mo ti mọ ọkọ tí mo kọ́ tí máa ṣe fún yín. Get out! Idiot! Kò sí wàhálà, kò sí problem. Mo ti mọ ọkọ tí máa ṣe, kò sí wàhálà. Ẹ má kí mi. Ṣebí gbogbo àbùkù tẹ́ fẹ́ kójú mi rí, ṣebí òun nìyẹn. Ẹ jọ̀ọ́, nígbà tẹ́ sọ fún mi wípé ẹ wà interested nínú obìnrin yẹn, kí ni mo sọ fún yín? Ẹ sọ wípé wọ́n ti lẹ́ni tí wọ́n ń fẹ́. Mo ní wọ́n ti lẹ́ni tó ń fẹ́. Kí ló wá dé tẹ́ ẹ tún lọ bá wọn? Ẹ wá tún lọ bá wọn nìyẹn, ẹ tún wá fi ń sọ orí mi wípé ẹ ti sọ fún mi láti lè fi tàbùkù mi àbí? Rárá pásítọ̀, rárá sà. Mr. Ṣèyí, eléyìí tẹ́ ṣe yìí kò dáa. Jẹ́jẹ́ o, àwẹ̀ jẹ́jẹ́ o, jẹ́jẹ́ o, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ dọ̀rẹ́. Can you explain this to me? Jùmọ̀kẹ́ oge wo ló tàlé ẹ̀ tó fi ní orí láyà tó lọ bá pásítọ̀ òjíṣẹ́ Ọlọ́run tó sọ ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí sí wọn? Ṣé o kọ́ gbogbo nǹkan tó fẹ́ ni máa ń bẹ fẹ́ o? Torí tó máa fi dídà tèmi gan kò ì wí kò ṣe wedding rárá. Mommy, what's all this? What is all this? Mommy, I am an adult. I am 24, for crying out loud. And I have my work. I am working. Oge tó tàlé ẹ̀ torí pé ó ń wọ̀kì torí pé ó jẹ́ adult yẹn òun ló ṣe lọ bú òjíṣẹ́ Ọlọ́run. Mommy, back to this video. Ẹni tó send video yìí sí kò send ẹ̀ tán o. Torí tó bá jẹ́ pé ó send ẹ̀ tán ni ó máa send ibi tí mo ti kúrò nínú church tí mo ti bọ́ síta tí bàbá kan ti pàdé mi tó sọ fún mi pé òun like mi òun ní interest nínú mi òun fẹ́ fẹ́ mi òun dẹ̀ ti sọ fún pastor mọ̀ sí. Ẹ lè imagine ṣó send ẹ̀ fún yín ṣó send ibẹ̀ yẹn fún yín wọ́n send ẹ̀ fún yín náà. Ṣé nǹkan tó ń jẹ́ kó yé mi sì ń pé okó lọ́dọ̀ pásítọ̀ bọ̀bọ̀ kan pàdé ẹ̀ ó bẹ́ẹ̀ sọ̀rọ̀ pásítọ̀ dẹ̀ mọ̀ sọ̀rọ̀ kí ẹnìyẹn bẹ́ẹ̀ sọ yẹn tí pásítọ̀ dẹ̀ mọ̀ wípé ẹ ti dá ọjọ́ wedding sílẹ̀ tó ń mọ̀ ẹ̀ tó ń wọ́n kó àfẹ́sọ́nà ẹ̀. Mommy, ṣe rí báyìí. Can you see there is more to this? Do you think o máa ṣe pé there is more to this? Pastor sọ fún mi pé kémi yẹra fún everybody for 2 months. Mommy, 2 months. Nítorí àlá lásán wọ́n tún wá sọ fọ́kọ mi páwọn lálàá pọ́ pààyàn. Ṣé ẹ rí pé there is more to ẹ ti rí pé pastor ti ń dọwọ́ wọn ti wà manipulative gbogbo nǹkan tó ń ṣe gbogbo vision gbogbo nǹkan tó ń ṣe ní favour bọ̀bọ̀ yìí ni nítorí bọ̀bọ̀ yìí ni mọ́mì ṣé wá rí mọ́mì I don't want to hear anything about this pastor again and I don't want to hear him say anything about my relationship again. Ẹ ti wá mú nǹkan tó wù mí sí kò sí ẹ̀ wù mí kí n ṣe wedding ní church yẹn mọ́ kò wù mí. Jùmọ̀kẹ́ ó ti tí ọgbọ́n tó mọ díẹ̀ ó ti tí bù jẹ́ kí mi wọ ọgbọ́n àgbà mi tí máa fi sí tí máa fi tún gbogbo ẹ̀ ṣe okay? It's okay. John, how far? Ó yẹ ká ti mọ̀ wọ́n tẹ́lẹ̀. Mi ò kí ń ṣiṣẹ́ méjì lóṣù kan.
mo ti níṣẹ́ ní April 26 mi kì í pààyàn méjì lóṣù. Ṣé ká sọ̀rọ̀ létà sá? Okay, sir. Kíbi tó o lè sàdé lórí ilẹ̀ ayé àfi tí picture yóò bá débi olóò ní jẹ́rẹ́ ọjọ́ ẹtì kan. April 22nd. Ọlọ́run jọ̀wọ́ o, mo bẹ̀ ọ́, jọ̀wọ́ dá sọ̀rọ̀ ayé mi. Kékeré ni mo ti tẹ̀ ẹ́, àgbà ni mo fi lò ó. Ọmọ tí ò bá mọ̀wẹ́ tó bá kán lómi, á bolúwẹ̀rí lálejò. Mo múra. Mo mú jẹ, mo múra làpárò tèmi ń ké, mo wẹ tọ̀tún, mo wẹ tòsì, mo ti mọwọ́ wẹ̀, èmi ti bá gbà jẹun kò lè dá àkúnyà láyà yìí. Gbogbo tó ṣe fún ẹ ní jíjẹ, gbogbo tó tẹ̀ fún ẹ ní títẹ̀, gbogbo tó fún ẹ mu ní mímu, lónìí ó bàjẹ́. Tó bá di April 22nd. Ó máa dẹni lẹ̀. Gbogbo tó wà lára ẹ tó lè má jẹ́ kórí ẹ gbàbọ̀dé lónìí. Mo pa ẹ́ lófeefee, mo sì máa pa ẹ́ gangan. Kó má ṣe o, kó má ṣe, kó má ṣe o, kó má ṣe, ìran ibi kó má ṣe lórí mi, kó má ṣe. Kó má ṣe o, kó má ṣe, kó má ṣe, aláìbí kó má ṣe láyé mi, kó má ṣe. Oyè náà ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi kó má dojúrú, kó má dojúrú. Ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi kó má dojúrú. Tora mọ kìnìún a máa ṣàlàyé ní. Mo ní ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n ẹni tó lọ́lọ́run kì í jó. Thank you. Ṣé wàá pa? Àwọn okay sir. Ẹjọ́ kílé fẹ́ wà ọ̀rà lẹ́yìn. Jerry ẹni tí a wá sí ṣọ́ọ̀bù yìí adira wa ni o. Gbogbo nǹkan tẹ́ ní bíbá pátápátá òun la máa bá yín rà. Ìyẹn náà ti ẹ̀dá. Àdúrà táwa náà gbà lójoojúmọ́ ni ká máa tà sí. Bọ́dà bọ́lẹ̀ tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀, a ní shoes, a ní bags, a ní gbogbo nǹkan tẹ́ bá fẹ́ bíbá yìí. Yeah, babe, lead and I follow. Ṣé
ṣàánú fún mi. Ṣé o ti rí nǹkan tó like? Let's go. Welcome, sir. Welcome. Thank you. Okay, so. Bye-bye. The bar really Maolara State. After I would like to go now, you to go white. And you want coffee? Ewu ń tọ́dọ̀ tèmi. Òun ló wá bíbá yìí, òun ló mú mi wá. Torí òun ló wá shop. Nǹkan tó bá ti sọ pé òun fẹ́, òun náà ni màá bá fẹ́. Èmi ò tiẹ̀ wá mọ reason tó ṣe jẹ́ pé irú àwọn aṣọ báyìí ló ń sọ pé òun like ọ. I don't know. Why do she so bad? Why? Kíni. I'm reason to think so for this April 22nd wedding. Wow! Congratulations! Look at this one. Baby. Yeah. The only culture official thing. No, baby, but she makes some colors. Woman to look on. Me were comfortable pẹ̀lú ẹ. Chalo. Let's go. About to decide really the way around. Chalo. Let's go. Uncle. Mo ṣe rí bọ̀bọ̀ yẹn. Orí mi kò bẹ̀rẹ̀ sí ní dìde ni. Orí mi dìde gan. Babe, ní sùúrù. Ṣorí, ojú ẹni tí mo rí briefly yẹn. Ó jọ ojú bọ̀bọ̀ tí mo sọ fún ẹ pé ó yìnbọn fún mi lójú àlá yẹn. What? Are you sure?
not sure. I'm not certain. Oh, sure. Rope can involve ọlọ́pàá báyìí. You're making sense. You're making sense. You're making sense. You're making sense. Oh, you're making sense. You're making sense. You are making sense. Ah, torí Ọlọ́run jẹ́ nǹkan kò ṣẹyẹ. Jẹ́ nǹkan kò ṣẹyẹ o. Jẹ́ nǹkan kò ṣẹyẹ. Jẹ́ nǹkan kò ṣàṣẹ. Okay. Hello, Uncle Ṣẹyẹ. Hello, Bishop. Yes, I'm in. Ṣé wà lọ́fíìsì báyìí? Station náà ni mo ń lọ báyìí. Okay, mo ń bọ̀ lọ́fíìsì yín, mo ń bọ̀ station. No, mi ò jìnnà sí station. Okay, mo ń bọ̀ right now. Okay, má borí wàá bá mi bẹ̀. Jọ̀ọ́ mo ti bọ̀ station. Yes, sir. Okay. All right. Ìran ibi kó má ṣe lórí mi kó má ṣe. Hello? Hello, sir. Gbogbo mọ́tò ló dúdú rírí. A dẹ̀ ń béèrè ta ló wà ń bẹ̀. Àárí kẹ́yìn kankan kó bọ́lẹ̀. Ẹ dẹ̀ wá páàkì síwájú kọ́ńpìnì wa. Hello, babe. Mo rush mo fásitì ẹ sẹ́yìn ló yẹ kí n kákò. Alpha súnmọ́ mi bẹ́ẹ̀ ó fáìn ìjókòó jìnnà sírú wa. Súnmọ́ bí rà súnmọ́ bí gà ẹ̀yẹ. Now complain lọ sí ṣiṣẹ́ rà ẹ́. Oh, great. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí náà ni mo wá rí. Sorry, sir. Me understand nǹkan tẹ́ ní ìgbà ìpé gbogbo àwọn àtàwọn ọmọdé ìlú wa rí, sir. Bóyá kẹ́ specify ní tẹ́ wá rí gangan, sir. Anyways, tó o bá gbà mí gbọ́, gbogbo yín ni mo wá rí. Ẹ kú palẹ̀mọ́ ni mo wá rí. Ẹ kú palẹ̀mọ́. Ẹ má bínú sá, kò séèyàn tó ń jẹ́ kó palẹ̀ mọ́ mi báyìí. Ṣebí lédè kan wà níbi tó ń jẹ́ Júmi. Júmi torí kó fẹ́ ṣe wedding ní April 22nd lẹ ṣe ń pè ní ẹ kú palẹ̀ mọ́ àbí. Rárá. Ok. Ìnáwó ló fẹ́ ṣe ìyájọ́ kí pé ẹ kú palẹ̀ mọ́ àbí. Bẹ́ẹ̀ ni sá, ibi báyìí ló ti ń ṣiṣẹ́ sá. Ẹ sá. Atẹ́gùn complain yín ti pọ̀ jù kò jẹ́ kí n lè gbéná lé igbó mi iná ò dúró lórí igbó mi kí ló fà á mò ń bọ̀ mi ò ránṣẹ́ wọ́n máa dúró máa bẹ sọ̀rọ̀ ní ìwójú mi náà wò mí. Okay, anyway lọ́wọ́ ń pe júbì wá sọ pé mo fẹ́ rí. Èwo ló tún jẹ́ ẹkú palẹ̀ mọ́. Iná ọmọ òwe iná ọgbà àwọn jẹ́ ẹkú palẹ̀ mọ́. Àwọn ṣe sọ pé Jùmọ̀kẹ́ láwọn béèrè. Most surprising thing wá ni pé bí mo ṣe fẹ́ máa bọ̀ lókè báyìí, wọ́n ṣe ṣáná sí lórí. Irọ́ ni o. Àwọn láìsí gbọ́.
Ó ti dáa. Kí ló dá? Jọ, kí ló dá? Alákòóso ọkùnrin òṣì, ọ̀rẹ́ náà jọjọjọ. Má kọrin mọ́ láptọ̀pù. Tó wáyé wa kọrin mọ́. Ní sùúrù. Ó ní èèyàn kan béèrè ní ìsàlẹ̀. Ó ṣáná sí gbó. Èmi dẹ̀ ló béèrè. Wọ́n ní mi ò experience gbogbo bẹ́ẹ̀ láì. Nínú fíìmù tí máa ń gbé èèyàn tọ́nà sí bẹ́ẹ̀ báyìí. First time tí máa ń live ní kí èèyàn tọ́nà sí bẹ́ẹ̀ báyìí. Àwọn ọ̀pọ̀ sí gbòòrò ló ń múra tán ni. Ó kìtọ̀. Ó dúró tán. Wà á tó sí igbó. Bọ́lá báwo? Mi ní ìjọ ìdarí. Àwọn ọ̀rẹ́ ó ní ìyọ̀nbí kí ni ó ṣe ní síbi? Ló bá kí ni tó lójú sẹ́yìn yẹn náà? Òótọ́ ló sọ, ó serious. Wọ́n ṣe lè wá lọ bá àwọn àsìn ẹ̀. Jẹ́ ìjọ bẹ̀. Orí mi ṣé ká lọ́wọ́ tó ń fa? Èmi kàn lákẹ́ ni kó má tẹ̀wé jọ pé bóyá fámílì ẹ̀ kọ́ mi ò yá fẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀. Má bínú, o lè má. Wọ́n léèyàn ṣáná sígbó, gbogbo yín dẹ̀ kúrò ní ọ́fíìsì, ẹ fẹ́ lọ wo ẹni tó ṣáná sígbó. Tí kọ́sítọ́mà bá dé ńkọ́, ẹ̀dí ẹ̀kan ti lé dànù. Rafiu. Yes, ma. Má tó bá ti ibà ní tó ń bá mi sọ̀rọ̀ tó ń fagbó nígbà tí mo wọlé lọ níbo ló wà. Ibẹ̀ lọ́pàá àti bóyá ti lọ nìyẹn. Níbo ni wọ́n wà nígbà tí. Bóyá gbà tí mo lọ lo tọ́ílẹ̀tì. Mo fi ẹnu géètì lè lọ lo tọ́ílẹ̀tì. Adi má wọlé bó ṣe máa padà sọ fọ́ọ̀gù ọ̀hún padà change. Ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò mọ́ṣẹ́ yìí. Mi ò parọ́. Ṣàgbọ́lagbára mi máa parọ́ níbẹ̀. Wo dùn mí nínú. Ó léyìn ò ń béèrè. Ó ṣáná sígbó. Ó dẹ̀ ń béèrè ni. Adẹ̀dẹ́ta àdẹ̀rí mọ́. Ó ní kan tí mo ṣe lọ. Ẹ wá o, mi ò understand. Ṣé nǹkan tí Jùmọ̀kẹ́ ń try láti insinuate ni pé mò ń parọ́? Èmi personally èmi ò fẹ́ kó o parọ́. Ẹ̀gbọ́n pátá dẹ́ta tá a bá mọ́tò ó ló ń wọ sóòtà àbẹ́ anybody ní báyìí náà. Ẹ wo ojú kan máa lọ ọ̀gá òkúta ọ̀gbà wa ní àárọ̀ ṣé ká máa ṣe lọ́fíìsì kan sí i. Kó má ṣe o, kó má ṣe, kó má ṣe o, kó má ṣe, ìran ibi kó má ṣe lórí mi. Jùmọ̀kẹ́, kò make sense. Ṣáàdúró mi màmá parọ́ ni. Nígbà tí mo ríyàn tí mo rí wọn ń ta tó ń béèrè pé kinní kan kó palẹ̀ mọ́ Jùmọ̀kẹ́ kí n bá wọn pé mo dé wọlé mo dé pè ẹ́ ṣé nǹkan tí mo ṣe yẹn ṣó pọ̀ jù ni àbí Ṣáàdúró mi màmá parọ́ ni ṣé mo parọ́ ọrú ẹ̀ fún ẹ rí ni ipò orí màá yẹn ń ta náà ìṣojú mi báyìí kí n tó kúrò wọn láìtì igbó mo dé wọlé mo dé wá pè ẹ́ fún wọn nígbà tí mo mọ relationship wa tí wọn ó wá work out kúrò wájú mi bẹ́ẹ̀ reaction yẹn ò make sense. Dominic, relax, calm down. Kó púpọ̀ tí mo fẹ́ ṣe lọ́fíìsì mi ni mo ṣe fi ẹ́ síbẹ̀ yìí. Okay o. Ejuma, HR, please can I go back to my office? Jumoke, you have to be calm, just calm down. Issue tó wà lẹ́yìn sẹ́yìn. Ó tàn kó tẹ́yìn méjèèjì máa gbàgbé ẹni tó ń gba ìgbà ọtí. Well, you can go. Go take care. Báwo? Ó jẹ́ kí wọ́n náà bá sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yẹn. Ìjà. Fún yẹn ti pọ̀ jù. Èmi bá wọn tó ń fọ́bù. Ẹ̀díta máa ń bẹ̀. Tó bá jẹ́ wọn kọ́, ó máa react. Ìjà. Nígbà tó ti ń ṣe bí ẹni pé bóyá mò ń parọ́ fún òun, iná lè check CCTV, mo rí màá nìyẹn ń ta. Wọ́n dúró sí di mọ́tò white, wọ́n dé approach mi. Wọ́n dé kí n tó kúrò mi wọ́n light igbó. Mo rí wọn, iná lè check CCTV kí lè rí pé mo ò parọ́, mi ò lè má parọ́. Ṣé ọmọ kékeré ni mí ni? Okay, ṣé mo lè máa lọ? Yeah, sure, lè máa lọ. Okay. Go take care. Yeah. Pẹ̀lẹ́ ọ̀rẹ́, má jẹ́ kí
gbogbo ìta ń gbọ́ ẹ̀ kó máa dẹ́rù báyìí. Tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí, solution náà ló kù tẹ́yàn máa wá. Ó yẹ, máa wà bothered. Mo ti rí ní ìrìpò tí ń wà bothered jù. You understand? Ọ̀ṣọ́ àgbèyìn o. Àmì ìyá, ẹ ṣé. Ẹ̀rí bá ti ṣe. Ẹ ṣé ìyá. Ẹ ṣé màmá, ẹ ṣé. Ẹ ní ríjà omi o, omi lè ní gbé yín lọ. Ẹ ṣé màmá. Olùṣọ́ àwò ọ̀ṣọ́ àdẹ̀ wọlé dè yín, ẹ ní ríjà mọ́. Omi ò ní gbé ẹ lọ, ó ní ríjà oṣù. Ẹ ṣé màmá. Ó ti ń wà bọ́dà ju ọkùnrin ní. Arákùnrin, ẹ̀jẹ̀ rẹ̀ wà lórí rẹ̀ yìí. Gbọ́, n kò mọ bó ṣe fẹ́ ṣe. Abarapá mẹ́ta o gbọ́dọ̀ ta wọ́n lọ́rẹ. Àbí àwọn àgbààgbà mẹ́ta ìbàjẹ́ náà méjèèjì o gbọ́dọ̀ ta wọ́n lọ́rẹ. Kó o bá ti ta wọ́n lọ́rẹ, àbùṣebùṣe ìgbà tí mo lọ. Ṣé o? Oore yéé. Ọ̀rẹ́ kí ni ìtumọ̀ gbogbo eléyìí báyìí? Ìtumọ̀ kí ni? Ìkan ló ṣì wà nílẹ̀ tá a ṣe sọ̀rọ̀ ń pa ẹ̀. Láti mo bá ṣe máa kúrò nínú ẹ̀. Wo tún wo nǹkan tó tún sọ báyìí. Ara solution tá à ń wá náà ní gbogbo ẹ̀ la máa ṣe pọ̀. Àti tá ti mọ̀ àti táwọn tún sọ́ọ̀sì gbogbo ẹ̀ pátápátá la máa ṣe pọ̀. Kémi lọ máa ta àwọn abarapá kí lọ máa ta wọn lọ́rẹ. Ṣé o lè fún ẹ láti ṣe ni? Ìyẹn ò kí ṣe problem. Tó bá lè fún ẹ láti ṣe, èmi á tẹ̀lé ẹ débẹ̀ àjọṣe. Àti tá ti mọ̀ o àti tí wọ́n sọ́ọ̀sì gbogbo ẹ̀ pátápátá la máa ṣe. Wọ́n ní mọ́tò ẹ̀. Tó bá jẹ́ torí owó tó fẹ́ gbà lọ́ṣẹ́ sọ nǹkan tó ń sọ nǹkan. Má ronú bẹ́ẹ̀, solution ló dé wá bá wa wọlé. Ayé yóò ní bàjẹ́. Èmi lè abarapá kan tún lè lè yọ. Páàkì sẹ́gbẹ́. Ẹ rọra o. Ẹ gbà. Mi ìfẹ́. Ó fún yín ni. Mo ṣe bẹ́ẹ̀ tọrọ owó ni. Bẹ́ẹ̀ni, àmọ́ tó bá jẹ́ owó ọkùnrin yìí, mi ìfẹ́. Ó ti yé mi actually. Ó ti yé mi. Ó dàbí ẹni pé ó kéré ni. So màá kọ́ bá wọn fi kún. Ẹ gbà 5,000 rẹ̀. Ó ti sọ di 5,000. Ẹ gbà. Ṣé fẹ́ gbọ́? Kẹ́ ẹ fún mi 20,000. Tó bá ti jẹ́ owó arákùnrin, mi ìfẹ́. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ayé yóò ní bàjẹ́. Ayé yóò ní bàjẹ́. Ẹ ṣàánú mi. Hello. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ọ̀rẹ́. Ẹ ṣàánú mi torí Ọlọ́run. Ayé yóò ní bàjẹ́. Ẹ rọra o. Ẹ rọra o. Ẹ jọ mọ́tò kan dúró síwájú mi nísìnyí o, ṣé kò sí o? A rí i pé ẹ need help ni a wá fẹ́ ṣèrànlọ́wọ́ fún yín. Bẹ́ẹ̀ni, a fẹ́ ràn yín lọ́wọ́. Ẹ fún wọn. Yes. Ẹ pẹ̀lẹ́. Okay. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n mi. Láti bọ̀. Wọ́n náà fẹ́ ràn mí lọ́wọ́ ní o. Ẹni tí mò ń sọ pé mo jọ rí wọn tí wọ́n gba kọ̀rọ̀ yẹn ni. Àwọn náà lèmi náà ṣe ń sọ pé bóyá ibi ìbáyìí ni wọ́n ti ń jókòó sí tí wọ́n ń tọrọ owó. Ẹ̀gbọ́n yín ni wọ́n. Ẹ̀gbọ́n mi gbọ́gbọ́n ni. A fẹ́ ṣèrànlọ́wọ́ fún wọn ni. Ìyẹn dà, tó bá jẹ́ ìrànlọ́wọ́, ẹ fún wọn. Ẹ gbà. Mi ìfẹ́. 3,000 naira ló wà lọ́wọ́ mi tí mo fẹ́ fún yín o. Bàbá mi, irọ́, mi ò fẹ́ o. Ẹ bá fi gbogbo ayé kówó sí fún mi, mi ì fẹ́. Lọ́wọ́ ọmọkùnrin yìí ni o, mi ò fẹ́. Mi ì sọ ọmọkùnrin tó wọṣọ aláwọ̀ ewé yìí o. Àmọ́ eléyìí, mi ì fẹ́ o. Ẹ dẹ̀ ní wọ́n fọ́ lójú. Ṣé ẹ fẹ́ mọ ẹ̀gbọ́n mi jù mí lọ ni? Ṣé màá tó dún ta sí ń tìtọ́jú yìí? Àwọn náà mọ̀ nǹkan tó rí.
ẹ ṣe láwọn gbowó lọ́wọ́ yín. ẹ wo Ọlọ́run máa ṣọ́ yín o, Ọlọ́run wà pẹ̀lú yín o. Ẹ rọra o. Ẹ rọra o. Kí ló ṣe yín? Àti kékeré ni mo ti fi l'accident. Àti ìgbà yẹn ni mo dẹ̀ tí ń mójú kò. Egbò ńlá ló wà ńbẹ̀. Ó lè bá ti mi nísì, mo tún máa pààrọ̀. Kí ló wá dé tí bàṣà? Anyways, torí mo expect pé kẹ́ lọ sí hospital. Bẹ́ẹ̀ ti gbé lọ sọ́dọọdọ sí dáyà. Wọ́n ní kí n lọ máa mú mi sí títí ọlọ́jọ́ àfìdé. Tẹ̀ wá sí mọ́ọ̀chì bí báyìí o, àmọ́ ẹ sì gba ilé ìná. Ẹ sì gba ilé ìná. Ẹ ṣeun mi o. Ẹ ní dààmú. Àmín. Ẹ ní rí wàhálà. Àmín, àmín, Ẹ ní àmín. rí bí. Àmín, àmín. Gbogbo ewu tó léwu kó wà níwájú yín, ọ̀run á bá mi ré kúrò. Àmín, àmín. Àpẹ̀lẹ́. Ṣàdúgbò ilẹ̀ ń gbé. Bẹ́ẹ̀ni, ilé mi ò jìnnà síbi. Tá a bá ṣetán láti ràn yín lọ́wọ́ gangan, ta ló mọ̀dọ̀ yín tó lè mú wa wá? Mo mọ ilé wọn, mo mọ wọ́n rí, mo mọ ilé wọn. Àwọn ọmọ ibi tí mò ń gbé. Ok. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ìyanu á ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Kò tọ́pẹ́, kò tọ́pẹ́. Ẹ máa rọra o, ẹ máa rìn sójú títì torí àwọn ọ̀kadà yẹn mọ bó kọ̀ ṣe máa sáré anyhow. Ẹjọ́, God bless you. Ẹ ṣé o, ẹ rọra. ẹ ṣé mo dúpẹ́. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Àmín o, àmín, 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 àmín. Àmín. Ṣóun gbúrò rẹ̀. Ọ̀rẹ́ mi èwo ń bẹ? Ọ̀rẹ́ wo mo tún mọ̀ mọ́ ẹ? Jùmọ̀kẹ́. Jumi. Oh, you mean your girlfriend ìgbà kan? Ẹ fẹ́ fìfẹ́ yí wa lórí ńgbà, ẹ tiẹ̀ fi fọ́ wa lórí ni. Ó bẹ̀rẹ̀ nìyẹn alásọtán. O ti mọdún mi tí mò ń sọ. Ẹ̀yàn kú ti sọ̀rọ̀ èdè ìyá UK ń tiẹ̀. Kò rántí wa, kò rántí lé mọ́ ń tiẹ̀. Ọlọ́run kò máa ṣàánú àwọn àtàwọn àbí. UK bí ti báwo? UK, Jumi. Àwọn Nàìjíríà ń bí báyìí. Jumi ò lọ UK. Àjọ wa Nàìjíríà ń bí báyìí ni. Jumi ò lọ sí UK. Kí ló ń sọ princess? Sori ìgbà tí máa gbúrò Jùmọ̀kẹ́ gbẹ̀yìn UK ló lọ. Àtìgbà yẹn dẹ̀rẹ̀ mo ti ń gbìyànjú láti ẹ̀ ti rí i pé mi ò rí bá sọ̀rọ̀. Bí mo dẹ̀ ṣe wá rí wọn sí i. O ti rí Jùmọ̀kẹ́ ni. Ọ̀dẹ̀ sọ pé wà Nàìjíríà. Irọ́. Ṣé o fẹ́ parọ́ fún ẹ ni? You know Jumi is my best friend, right? Mo ní àwa Nàìjíríà. In fact, in few weeks, ó máa ṣe wedding. Yes, ó máa ṣe wedding. Kí ló ṣẹlẹ̀ Kúnlé? Kí ló tí mo dẹ̀ sáré change báyìí? Tí Jumi bá tiẹ̀ fẹ́ ṣe wedding, mi rò pé ó yẹ kó wà fẹ́ tẹ̀ náà. Alize ò lè sọ fún mi pé o ò tí níyàwó ò tí bímọ. Ìyàwó ń kọ́, àwọn ọmọ ń kọ́. Ìyàwó wà, ọmọ náà ń bẹ. Ṣe Jumi wedding. Mo máa fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀. Bí mo bá gbà tó jẹ́ pé ìwọ ṣáà ti invite wa, bóun ò tiẹ̀ invite mi, ẹ kò burú. Ṣé mo lè gba nọ́mbà? Màá fẹ́ surprise ẹ. Really? Ó tiẹ̀ dà bẹ́ẹ̀. In fact, àwọn tó bá bá mi surprise ẹ ni mò ń wá. Ṣé lóòótọ́? Inú mi á dùn gan. Tó bá lè surprise ẹ o, inú mi á dùn gidi gan. Má fún ẹ nọ́mbà ẹ. Má fún ẹ. Màá gba nọ́mbà tiwọn náà. No problem, no problem. Princess.
Dúró, àbí wo ni ìwọ ló ń pè mí pẹ̀lú nọ́mbà obìnrin kan tóbìnrin bá mi sọ̀rọ̀ tí mo rò pé obìnrin mo fẹ́ wá bá ń bíbá. Kúnlé, what are you doing here? Jùmọ̀kẹ́, nígbà tó jẹ́ wípé bó ṣe gbọ́hùn mi ló court call. Bí nìyẹn tí mo fi dàbí ọgbọ́n. Mi ṣe wá ní court call. I don't have any business to do with any man. Mi ò lérò pé mo fẹ́ bọ́ ọkùnrin kankan sọ̀rọ̀ ni mo ṣe court call. Ṣé bá ṣe jọ sọ̀rọ̀? Ṣé bá ṣe jọ sọ̀rọ̀? Tèmi lérò pé wà ní UK. Àṣọ wà ní Nàìjíríà bí. Tí mo gbọ́ wà ní UK for over 4 years. Àjọ wà ní Nàìjíríà yìí ni. Mo lọ UK. Yeah, mo lọ UK ní tòótọ́. But 2 months péré mo lò ń bẹ̀ nǹkan tí mo lọ ṣe. Mo dẹ̀ padà wá sí Naija. But dúró, down question me. What are you doing here? Kí ló ń ṣe ń bíbá? Kí lèmi ń ṣe ń bíbá bí kẹ́mi máa bí ẹ pé kí ni nǹkan tí wọ́n ń ṣe ń bíbá? Mi ò mọ̀ nǹkan tó ń ṣe ń bíbá tó ń pariwo lé mi lórí. Torí kí n tó lọ UK náà ni mo ti ń bá ẹ sọ 1 or 2 things. 1 or 2 things pé kí ni? 1 or 2 things pé kí ni? Wọ́n Kúnlé, you know what? Ilé ọkọ mi lélẹ̀, má kó bá mi. Ṣó ti yẹ? Má kó bá mi rárá. Tó ní ọmọ kan tó ń ṣe bíbá yìí. Jùmọ̀kẹ́ ní sùúrù. O ti move on ló ń sọ fún mi. You've moved on. 4 years. Ọmọ kékeré tó bí gbọ́ ti dàgbà. 4 years. Mi ṣe ni má move on. Jùmọ̀kẹ́ má bàa yé mi jẹ́. Ní tó jẹ́ wípé ní sùúrù ó tẹnu mi. Ìgbàkúgbà tí bá ń gbìyànjú àti gùnlé obìnrin mi, kò sí obìnrin náà, orúkọ ẹni máa ń dà. Kúnlé. Ẹni máa ń dà. Wọ́n nǹkan tó ń sọ lẹ́nu ìgbà tó dumb. Ìgbà tó ń ṣọmọ kékeré, ó ṣe máa máa dárúkọ mi lórí obìnrin. Are you dumb? Lẹ́mi. Are you dumb? Mr. Man, ilé ọkọ mi rè. Má kó bá mi. Kí ló wá ṣe ń bí báyìí? Kí ló wá ṣe? What are you doing here? Bó ṣe rí náà ni mo ṣe bá. Ó sọ fún mi. Whatever. Mr. Man, leave here right now. Ó ti yẹ, má kó bá mi. Kúrò bí báyìí ní sìn yìí. Kúrò bí káwọn ṣe ń bí. Má kó bá mi o. Jùmọ̀kẹ́ lẹ́nu ẹ. Ṣé wàá kúrò bí sìn? Ó máa kúrò ìwọ ló mọ o. Kí ló dé? Send that man out of this place. Send him out. Bọ̀dá, èèyàn kí ni mo pè yín bàtà ìdè yìí o? Bí mo bá àbùkù ní yín o, bóyá mo ṣe wòye kúrò bí tààrí lórí ọ̀wà. Mo ní kẹ́ kúrò bí. Ìbálẹ̀ mi fara mọ́ ẹ̀. Ó wà lára yín. Abúlé kò tó ṣẹlẹ̀ ni. Ṣé bá jọ wà ní tí mo ní lady kan pè mí kí n dẹ̀ lọ bá ń tà? Abọ́ orí ìgbà tó fojú mi rí ń ta ni. Nuisance kan ló máa sọ pé ó ń béèrè mi pé kò tiẹ̀ yé mi bí mo tẹ̀ ṣe wà inú ti bí mi. I'm mad at peace. Kò tiẹ̀ yé mi. Bẹ́ẹ̀ mo sọ̀rọ̀. Stop right there. Ta ni bọ̀bọ̀ tí wà tẹ̀jọ́ ń sọ̀rọ̀ ta ẹ̀? Ex ẹni. Really? Ǹjẹ́ o tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ fún mi rí ṣá? Kò irrelevant, kò skip mind mi, kò wá sí mi lọ́kàn àti pé oníranú rẹ̀ mi mọ̀ kó ṣì tó ṣì máa ń ṣe ó ṣì wà lára ẹ̀ náà babe. Mi láti máa sọ fún ẹ, má bínú baby. Ǹjẹ́ nǹkan kan wà nípa ayé mi títí dé ní ìtò mọ̀ kankan nípa ẹ̀? Ǹjẹ́ ọ̀rọ̀ kan wà tó ní ṣe pẹ̀lú life mi tí o mọ̀ ń pa ẹ̀? Okay, so èmi dẹ̀ rò before now wípé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú life ẹ̀ náà ló sọ fún mi. Oh, so why tó ṣe wá edit
impact life ẹ pẹ̀lú bọ̀bọ̀ ẹ̀ wá tó ṣe edit ẹ kúrò. Babe, mi edit mi ò edit. Ẹ sọ kí ló wá ṣẹlẹ̀? Má bínú. Baby Joe, má bínú. Baby Joe, mi ò mo gbàgbé ni, ó skip mind mi, Baby Joe. Babe. Kí ló lè mú ẹ kọ just edit that part of your life tó kọ wípé okay o jẹ́ kí n yọ bíbá yìí eléyìí ni mo fẹ́ sọ fún why. No babe, mi ò. Gbogbo ayé mi ni mo fi hàn sí ẹ now. Baby Joe. Báwo lèèyàn méjì ṣe máa wà tán máa nífẹ̀ẹ́ ara wọn tó jẹ́ wípé wọ́n máa fi nǹkan pamọ́ fúnra wọn kó lè ṣe lọ síwájú nínú ìfẹ́ wọn náà. I'm sorry babe. That's not love. But as long as two people are in love, they should share everything together. Nǹkan ló yẹ kán fi inú hàn ara wọn ní náà. Yes baby. And that's the only way tí ìfẹ́ wọn fi lè dàgbà tó fi lè grow tó fi lè progress. But if we start hiding things from each other, it can't help. I'm sorry. It won't happen again, I promise you. I'm sorry, baby. Owó nìyẹn báyìí nìsín. Àwọn kíran tí wọ́n rí kò sẹ́ni tó mọ ibi tó ti wá. And then you know all the visions tí ó ti ń ṣẹlẹ̀ àwọn kíran tí wọ́n ń sọ fún wa. Ta ló mọ ibi tó ti fẹ́ wá? Àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n sọ pé fẹ́ ṣẹlẹ̀ tèmi dẹ̀ mọ̀ lọ́kàn ara mi wípé kò ní ṣẹlẹ̀ lórí mi lórúkọ Jésù kò ní ṣẹlẹ̀. Ta ló mọ ibi tó ti fẹ́ wá? Òun lèèyàn kan wá bí báyìí ló wá ń threaten ẹ̀. Gbogbo nǹkan tẹ́ wọ́n sọ ń ta pátápátá gbogbo ẹ̀ ni mo gbọ́. O gbọ́? Yes. Bíbí o gbọ́? Ìwọ náà mọ̀ pé kámẹ́rà wa ń ta. Gbogbo nǹkan tẹ́ ń ṣe padà mo dẹ̀ turn on speaker. Mo gbọ́ everything tẹ́ ń sọ. So o gbọ́ ìgbà tí mo sọ fún pé ilé ọkọ mi lélẹ́yìí. Bébí wọ́n náà o gbọ́ ìgbà tí mo sọ fún pé kó máa lọ mi ìfẹ́ ní anything bá ṣe mọ́. Bébí. Èèyàn lórí láyà. Ó wá threaten ẹ̀. Can you imagine? Sorry, baby. Mo pé mo nífẹ̀ẹ́. You know that I love you and you mean so much to me. Àwọn wáyé náà ni mi like. A tún ṣe pé o ní nǹkan míì tó fẹ́ ṣe pẹ̀lú bọ̀bọ̀ yìí. Wá ti ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Mo lè hàn sáré káàkiri lójú méjèèjì yìí. I really don't like it. Honestly, I don't. So you understand gbogbo báyìí? Yes, but you understand it. Fine. Ṣé mo lè máa lọ? Máa lọ bí ti báwo? Ṣó ti gbàgbé ọ̀rọ̀ Júmọ̀ tí mo bẹ̀ sọ? Oh. Yes, come in. Yes. Ọ̀rẹ́ mi, ọ̀gá mi, HR mi. So, Júmọ̀, but everybody ti wọ́n rí báyìí sí. Wọ́n fún ara ẹ̀ ló máa fi ẹrú ara ẹ̀ wọ́n fi pass information rẹ̀ sí wọn. All right, thank you. I just want you all to know that today will be my last day in this office. Ṣé nǹkan tó wá fẹ́ sọ fún wa nìyẹn? Mo ti mọ̀ ti pẹ́. Tó bá wá mọ̀ ti pẹ́ wá tẹ̀ jẹ́ kọ́ mọ́lọ́mọ́ ṣáìn. ọ̀rẹ́ mi ìyàwó ìyàwó ní mẹ́rin. Àmín o. Wà bí sùn wà bí wà lẹ̀. Àmín. Kó wọ́n lọ kó máa gba àwọn olùkọ́ sínú ọ́fíìsì kí ni mí ní wà bí sùn wà bí wà rà. Ló bá wí. Ọ̀rẹ́ mi kí ló fẹ́ kí n bá ẹ handle ní ọjọ́ yẹn. Okay, ọ̀rẹ́ mi, ìwọ ló máa wà níbi drinks àti màálù. Ó máa parí gbogbo drinks o. Ó fi lè sí di drinks Yes now. Sùúrù kí ló dé tó wá tó àṣírí ẹ̀ síta bẹ́ẹ̀ wá tẹ̀ send it as voice note. Mr. Jumo, ẹ̀yin ò bá wa yọ̀ ẹ̀ bá wa rẹ́rìn ní kan lójú kúkú. Bí ti báwo kí ló ṣẹlẹ̀ dáhùn? Ṣé ẹ̀yin méjèèjì ẹ ti níra yín sínú tẹ́lẹ̀ ni? HR èyí tó wà láàrin iwájú jà lọ everybody ló mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Yọ kí ló ṣe mí? Wo ọ̀rẹ́ wa ti fẹ́ máa rí wáyàwó tẹ̀ síwájú kílẹ̀ tó ṣú. Well, it's okay.
ẹ má jẹ́ kí lè ta àsánsìn kó díjà lè láàrin gbogbo. Kò sí èlé díjà ìyàwó àrílé dìde. Olúwa ti fẹ́ ìyàwó àbíméjì. Olúwa ti fẹ́. Ẹ wo information tí Jùmọ̀kẹ́ fẹ́ pass òun náà ló ti sọ fún yín yẹn. Congratulations once again, Jùmọ̀kẹ́. Yeah, okay. Ọ̀rẹ́ mi ó yẹ kó ti mọ̀ pé lèsè mi àti ẹ̀bẹ̀ yẹn ọ̀tọ̀ ní separate ni ọ̀rẹ́ ló máa rà. Mo accept. Ṣọ̀rẹ́ mi yóò. Ó dàbọ̀. You take care. Hello, ọ̀rẹ́ mi. O ò lè believe guy tí èmi àti ẹ̀ tajọ́ ń léra wa kiri ní yunifásitì yẹn. Yes, fún sure. Ìkan náà àwọn junior staff mi ló máa fẹ́fẹ́. Èwo ṣe máa wò ń tiẹ̀. tí o bá ti dá ẹ lóhùn gbé ìgbà tí fún. Kó má ṣe o, kó má ṣe, kó má ṣe o, kó má ṣe, ìran ibi kó má ṣe lórí mi kó má ṣe. Kó má ṣe oyè náà. Ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi kó má dojúrú. Kó má dojúrú. Ọ̀nà mi, ọ̀nà mi, ọ̀nà mi kó má dojúrú. Tora mọ kìnìún